Bọ́rọ̀kàtù ẹ wo okó ọ̀gẹ̀dẹ̀ yìí tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn àbí nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ déédéé àbó kéré àbó ní weak erection quick ejaculation premature ejaculation okó ọ̀gẹ̀dẹ̀ ní wọ́n fi kọ́ yín ní nǹkan láàárọ̀ yìí ẹ ti rí ẹ gbé fídíò yẹn síbí tẹ bá ti wá okó ọ̀gẹ̀dẹ̀ ọkùnrin tí nǹkan ọmọkùnrin yẹn kéré àbí tí ò lè perform dáadáa tí ò lè ṣe dáadáa tẹ bá ti wá okó ọ̀gẹ̀dẹ̀ àyè máa sọ̀rọ̀ lórí ẹ̀ okó ọ̀gẹ̀dẹ̀ yẹn tẹ bá ti gẹ́ẹ̀tì ẹ gẹ́ẹ̀tì èso pàǹdọ̀rọ̀ tútù tó strong dáadáa ẹ gbé pẹ̀lú okó ọ̀gẹ̀dẹ̀ yẹn ẹ wá èso aworonso òun ní ẹ fi èso aworonso sí ẹ fi èso abèrè sí ó ti yé yín nísìn okó ọ̀gẹ̀dẹ̀ èso pàǹdọ̀rọ̀ èso aworonso abèrè kànáfùrù ní ó ti yé yín sìn ẹ wá lọ́pọ̀ ẹ gún gbogbo ẹ gún dáadáa tẹ bá ti gún tó kúnná ẹ fi sínú tray ẹ sa sí bòjì kan ẹ wá gẹ́ẹ̀tì orógbó 21 orógbó 21 yẹn ẹ gẹ́ẹ̀tì ajé olókun yẹn ẹ jẹ́ kó jẹ́ èyí tó ṣì ń hó tẹ bá gbèsè tí a sì máa ṣe húúú so ẹ gún ajé olókun 9 yẹn pẹ̀lú orógbó 21 ẹ lọ papọ̀ ẹ gún kó kúnná tó bá ti kúnná ọsọ òun di powder ẹ fi sẹ́gbẹ́ kan so kí ni okó ọ̀gẹ̀dẹ̀ tẹ ti gún yẹn tẹ gbé síbì kan yẹn tó bá ti gbẹ dáadáa ẹ tún kù ẹ jọ ẹ lọ kó dàbí èlùbọ́ tó bá ti dàbí èlùbọ́ ẹ wá mix ẹ pẹ̀lú orógbó àtàjẹ olókun tẹ gún yẹn ẹ wá mix ẹ papọ̀ sórí ìwọ ọmọkùnrin tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin yẹn ẹlòmíì unseen word evil word ni wọ́n ti ń lo nǹkan ọmọkùnrin yẹn ẹlòmíì girlfriend yẹ ẹlòmíì ìyàwó ẹ ẹlòmíì àwọn ọ̀tá ló mú tí wọ́n fẹ́ kó gbádùn ayé oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà mú nǹkan ọmọkùnrin ẹlòmíì dẹ̀ ní natural ni both natural wọ́n mú ní o ó jẹ́ natural ni gbogbo èké tó bá òkú jẹ́ pé ní níjà ẹ lọ gbìyànjú iṣẹ́ yẹn mi ò ní tàn yín kó dẹ̀ jẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ kó share ẹ̀ ẹ̀yin tẹ́ ń lo product wa tẹ̀dẹ̀ tó ń lo àwọn nǹkan tá ń kọ́ yín tẹ́ ń dúpẹ́ I appreciate yín àwọn èèyàn fún wa ní good comment lórí gbogbo nǹkan tá ń kọ́ ẹ̀yin èèyàn pátápátá so innali sátálì láì jẹ̀mí àgbogbo agbára ọlọ́run bá lónìí ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lọ́sàn-án ṣíbí kan lálẹ́ pẹ̀lú omi tó lọ́wọ́rọ́ àtẹ̀kọ àbí ẹ̀kọ ló máa fi lò ó adẹ̀ ti ní irú ẹ̀ náà ní tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin òun ní tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin nínú àwọn product wa òun ní transformer àti caterpillar miracle leaves tó bá gẹ́ẹ̀tì mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wọ́n mú nǹkan ọmọkùnrin ni kò ṣe déédéé ni kò ṣe kíni àyín tẹ́ra náà tẹ́ tó ń bá wa rà sí ẹ mọ̀ nípa ẹ̀ èmi ò ní tàn yín o so ọlọ́run á gbàdúrà wa innali sátálíláhi jẹ̀míà gbogbo agbára ọlọ́run bá lónìí ẹ WhatsApp lórí +27 61 295 63 89 ìwọ obìnrin tó pọ̀ ní ovulation problem tó fẹ́ lóyún tó fẹ́ conceive gbìyànjú kó ṣe kíni kó WhatsApp wa gbogbo ẹni tẹ́ nípe níjà lórí oṣù àjẹ́ndà yàn láàmú àlìjọ̀nú dàyàn láàmú ẹ contact wa gbogbo nǹkan tó bá kó jẹ́ spiritual àti natural ẹ pè wá kò síbi tẹ́wà lórí gúnmẹ́rẹ̀ẹ́rin àgbáńlá ayé tà àti ní deliver fún yín má sálàmù wáyé lálẹ́ kọ́ yìí.